dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi. Ètò tí mo mú wá fún yín lénìí, ètò tó tì mí lójú púpọ̀ ni. Báwo ni Yorùbá ṣe rí? Nígbà tí àlejò tó bá tún wá ń fi àparí iṣu hàn onílé, ibo lónílé fẹ́ lọ? Elédùà, má má ṣe àwa Yorùbá àsìn ní arúngún. Àwa Yorùbá tá a wà nísìn, má ṣe wá ní akótilétà. Ètò tí mò ń ṣe yìí, ọmọ Yorùbá gidi nìkan ni mo ṣe fún o. I repeat myself. Program tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ìwọ tó jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìkan ni mo ṣe ètò yìí fún. Mo wá pass question yìí sí ìwọ tó jẹ́ ọmọ Yorùbá original. Báwo ló ṣe rí? Wípé òyìnbó wá ń kọ́ wa ní èdè wa. Òyìnbó wá ń kọ́ wa ní àṣà wa. Òyìnbó ń ṣàlàyé ìṣesí wa fún wa. Òyìnbó ń júwe ọ̀nà ilé àwọn bàbá wa fún wa ní ilẹ̀ wa. Ṣé àwa tá wà nísìn, ṣé àkínṣọmọ arúngún ṣá? Ṣé àkínṣọmọ akótilétà ṣá? Ibo la fẹ́ fojú sí? Olórin kan kọrin, ó ní hide your face. Ọdún 5, ọdún 10, 15, 20 ọdún nísìn. Ibo ni àwa ìran Yorùbá tá wà nísìn? Níbo ni a máa fi ojú sí? Eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ yìí jẹ́ Yorùbá ni mò ń bá ìwọ tó jẹ́ ọmọ ọkọ nìkan ní ilẹ̀ Yorùbá sọ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin tá a jọ jẹ́ irọ̀, àtẹ̀yin tí ẹ̀ tó mi. Ìbá ṣe pé bí àwọn bàbá ńlá bàbá wa bí wọ́n ṣe fi èdè Yorùbá tàfàlà lélẹ̀. Ṣé mi àti yín, ṣé a lè máa sọ Yorùbá lẹ́nu? Ìwọ̀nba Yorùbá tó wá kù lọ́wọ́ bàbá yìí àti wá ń joyè akótilétà. Elédùà, ọba adẹ́dà àṣẹ̀dá, má má ṣe wá lárugún ọmọ o. Má má jẹ́ kí ìran Yorùbá torí èmi Yorùbáwùyí bàjẹ́ o. Àsìkò tèmi Yorùbáwùyí ń ṣe ẹ̀mí, má jẹ́ kí ìran Yorùbá tí orí mi wọlẹ̀ torí máa gbìyànjú gbogbo agbára mi láti sapọ̀ gbogbo apá mi láti jẹ́ kí èdè Yorùbá, àṣà Yorùbá, ìṣe Yorùbá àti tí ń jẹ́ Yorùbá kó dúró ṣinṣin lórílẹ̀ ayé. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu òyìnbó yìí. Ẹ káàbọ̀ òyìnbó, ẹ kọ́ wa ní èdè wa. Ó yẹ wá ṣàpọ́nlé ẹwà èdè wa fún wa. Ó mà ṣe o. Ọmọ tán lára ọmọ tó ń jẹrú. Bára lé ẹni bá jalè, ó ṣe láwí, ó ṣe lára wa. Kì í ṣèwọ nìkan, gbogbo àwa tájọ́ ọmọ ọkọlẹ̀ Yorùbá, ó ṣe lára wa. Òyìnbó, ẹ kọ́ wa láṣà wa. Onígbàgbọ́ ṣe ń gbàyè bí wọ́n ṣe ń gbàyè, àwọn náà wọ́n máa ń gbàyè, a sì máa ń gbàyè. Yóò sì rí bákan náà fún àwọn mùsùlùmí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tún sọ ìbéèrè tẹ́ kọ́kọ́ sọ yẹn. Mo ní kí ni bí kókó ọ̀rọ̀ yẹn. Ọdún mélòó ló gbà yín? Ok, ọdún mélòó. Ó dá lórí akitiyan ẹni náà. Tó bá ti gbìyànjú dáadáa, ó lè lò bí ọdún 10 láti fi kọ́fà, láti fi ká ọpọ́n. A máa sọ pé ó ti ká ọpọ́n, tàbí láti fi gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ó lè jù bẹ́ẹ̀ lọ o. Bóyá ó jẹ́ ẹnìkan tó ti ní oríṣiríṣi bùkátà, bóyá ó ti níyàwó ńlé àtọmọ. Tí ò bá sáyè púpọ̀ jù, yóò kàn lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ lójoojúmọ́ ni. Kì í ṣe pé yóò gbé ń bẹ̀, ṣùgbọ́n ìgbà míì ọmọ awo tàbí ọmọ òòṣà yóò gbé ọ̀dọ̀ ọ̀gá rẹ̀. Tẹ́mi bá kọ́kọ́ rí màá ní òyìnbó pẹ́ẹ́pẹ́, ibi pẹ́ẹ́pẹ́. Ṣùgbọ́n ṣé ìgbà kọ́kọ́ ti wà tí ẹ wà láàrin àwọn Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ yín ní dáadáa àbí ní aburú? Báwo ni ẹ ṣe báwo lẹ ṣe yára sí wọn? Ní tòótọ́ ìrántí ìgbà kan tí wọ́n ti bú mi rí láì mọ̀ pé mo mọ Yorùbá. Ṣùgbọ́n tí n bá torí Yorùbá kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn orin yẹn òyìnbó pẹ́ẹ́pẹ́ kankan ó ti wọ́n mi lára. So nǹkan tí wọ́n máa súnyàn nígbà míì ni pé tí n bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ní Yorùbá, wọ́n máa jọ wọ́n lójú. Wọ́n sì máa sọ̀rọ̀ nípa kínní ẹ̀ tí kò ní ìtumọ̀ kankan nígbà míì, ṣùgbọ́n àìmọ̀ kan ló ń fà á. Kí lẹ ṣe rò pé àwa ọmọ Yorùbá
ẹ̀sìn tí àwọn bàbá wa ń ṣe wọ́n lo ẹ̀sìn ìlú bòmíì wọ́n pè ní ẹ̀sìn ìgbàgbọ́ wọ́n wá mú ẹ̀sìn ilé tiwa wọ́n sọ pé ẹ̀sìn ìbílẹ̀ ṣé ẹ̀sìn tiwa yẹn ṣé ẹ rò pé ó dá bí wọ́n ṣe ń fojú wò pé kì í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ ni àbí ìgbàgbọ́ yẹn kì í ṣe ìgbàgbọ́ nípa Elédùmarè náà ni kí nìkan tí ẹ fi lè gbà wá ní ìmọ̀ràn láti jẹ́ kí àwọn tí wọ́n ṣe ẹ̀sìn tó wá láti ilẹ̀ ibòmíì tí wọ́n dẹ̀ bò tiwa mọ́lẹ̀ tó wá dá padà tó wọ́n pe èṣù táwọn ò ní Satan torí ilẹ̀ Yorùbá wa bá a ṣe kọ́ nínú ìtàn kò sí kan tó ń jẹ́ Satan àwọn ò ní ìránṣẹ́ Elédùmarè ní Satan yẹn ó dẹ̀ máa ń lò fún nǹkan tó bá fẹ́ lò fún ni. ọ̀rọ̀ náà ó ṣòro díẹ̀ torí ó dà pé ìbéèrè mẹ́ta lè bẹ̀rẹ̀ lójú kan náà ṣùgbọ́n láti wá dá yín lóhùn mi ò mọ ẹni tó sọ Christianity di ìgbàgbọ́ mi ò mọ ẹni tó pẹ́ bẹ́ẹ̀ bóyá àwọn òyìnbó ni bóyá àwọn Yorùbá ni èmi ò mọ o ẹni tí mo lè sọ ni pé nínú ẹ̀sìn òrìṣà ẹ̀sìn àbáláyé a ní gbàgbọ́ nípa Elédùmarè tàbí òrìṣà a ní ìgbọ́kànlé so ó yàtọ̀ sí ìgbọ́kànlé ni a ti mọ̀ pé Olódùmarè ó wà àwọn òrìṣà òjíṣẹ́ Olódùmarè ni wọ́n nípa èṣù òjíṣẹ́ kan nínú àwọn òrìṣà ni òjíṣẹ́ Olódùmarè ni ṣùgbọ́n ó jẹ́ bí nǹkan tá lè pè ní contractor tó bá sọ fún contractor kan bóyá ó fẹ́ kọ́lé kan ó sọ pé ọ̀dà ẹ bá ń kọ́lé báyìí ni mo fẹ́ kó o kọ́ ọ yóò sọ fún ọ wípé tá bá ṣe bẹ́ẹ̀ o kò ní pẹ́ tó fi wó ṣùgbọ́n tí mo fẹ́ náà ọ̀dà màá ṣe ẹ sá fún mi lówó tèmi yóò ṣe ṣùgbọ́n ó ti kìlọ̀ fún ọ wípé kíní yẹn kò dáa èṣù náà ni bí ọlọ́pàá ló jẹ́ èṣù kìí ṣe Sátánì kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ lẹ́sìn àbáláyé. There are two Eshu in Yoruba spirituality. There's one called Eshu Ebita, and there's one called Eshu Laalu Okirioko, Laaroye Onile Orita. The difference, Eshu the messenger is what he's talking about, not quote unquote the devil. Anybody familiar with a place called Ojuelegba in Lagos? Ojuelegba means Ojuelegba. Elegba is Eshu Laalu Okirioko. That is where they worship it in Lagos. Before the colonial era and a lot of Yoruba towns stopped that worship of Eshu. It's not the devil that is being worshipped. I just want to make that clarification. Next question. Àwọn òbí kan wà tí wọ́n bí nílẹ̀ Yorùbá tí wọ́n wá sí ìlú òyìnbó tí wọ́n bímọ síbí tí wọ́n fi èdè Yorùbá tí wọ́n fi Yorùbá ìbílẹ̀ Yorùbá tí wọ́n fi kọ́ ọmọ wọn láti kékeré. Ìmọ̀ràn wo ni ẹ lè fi yé ẹ fún àwọn òbí náà láti jẹ́ kó mọ̀ pé kò sí ní èdè wa ó ṣe pàtàkì nínú ayé àwa ọmọ wọn because a lè má nídìí ẹ̀ a lè má nídìí ẹ̀ ní ìsìn àmọ́ tó bá dọjọ́ iwájú a máa ní ìwúlò náà because àwọn náà a máa bímọ tiwa tí àwọn òbí wa ò bá fi kọ́ wa láti lẹ̀ tá bá máa dàgbà a máa gbàgbé ẹ̀ ni. Ìkejì ni pé kí ló mú yín pàtó tẹ́fi ní Yorùbá yìí ni mo fẹ́ kó mo fẹ́ mọ̀ túmọ̀ mo fẹ́ mọ̀ gbogbo nǹkan pa ẹ̀. Bóyá ìdáhùn mi yóò dáhùn sí àwọn ìbéèrè méjì tẹ́sẹ̀sẹ̀ béèrè yìí ṣe rí àwọn ẹbí mi wọ́n wá láti Puerto Rico so láti kékeré mo ti ń gbọ́ Spanish àti Gẹ̀ẹ́sì nínú ilé nísìnyí mo wá gbọ́ èdè mẹ́rin Portuguese àti Yorùbá ìyẹn gbọ́ Yorùbá tó Gẹ̀ẹ́sì o ṣùgbọ́n mo rò pé bóyá mo gbìyànjú díẹ̀ àwọn ọmọ kéékèèké ló ṣe kókó ká kọ́ wọn torí ọpọlọ wọn wọ́n lè gba èdèkédè tó bá wà tá bá ti dàgbà yóò sọ̀rọ̀ díẹ̀ fún wa ṣùgbọ́n ọmọ kéékèèké bí mo ṣe gbọ́ èdè mẹ́rin ìyẹn lè gbọ́ èdè mẹ́fà mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ
nǹkan tí mo rí ni pé àwọn cartoons nǹkan tá pè ní àwọn àwòrán tá pè ní cartoons ìmọ̀ bóyá ó ní ọ̀rọ̀ kan ní èdè Yorùbá fún cartoons tó bá wà kẹ́ sọ fún mi ìmọ̀ ìgbọ́rí ṣùgbọ́n cartoons ó ṣe pàtàkì tó ó máa ń jẹ́ bí nǹkan tí ó máa ń jọ wọ́n lójú yóò sì máa wò wọ́n ò ní fẹ́ dìde láti ibi tí wọ́n wà so cartoons ó ṣe kókó láti fi kọ́ àwọn ọmọ wa nípa èdè Yorùbá pàápàá jùlọ gbogbo nǹkan tá pè ní àṣà. téèyàn bá kú ní California tó bá ṣe díẹ̀ wọ́n ní wọ́n rí ẹni yẹn ní Maryland. nǹkan tá pè ní àkúdà ni. ṣé òtítọ́ ni àbí kò rí bẹ́ẹ̀. sẹ́rí orí ó jẹ́ bí ìgbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé àti àwọn ìtàn àtẹnudẹ́nu àkúdà ó jẹ́ wípé ẹnìkan tí ò kú ní pàtó ọjọ́ tó yẹ kó ti kú ìpín tó mú wá sáyé látọ̀run ó gbọ́dọ̀ dópin tí ó bá ṣe gbogbo nǹkan tó ti wá sáyé láti fi ṣe bóyá ẹ̀mí rẹ̀ yóò bọ́ síbòmíì láti fi parí nǹkan tó wá ṣe láyé. ṣé àṣà nìyẹn ni àbí ẹ̀sìn torí ó lè má jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ká má ṣe àdàlúdàpọ̀ ẹ̀sìn mọ́ àṣà. wọ́n papọ̀ ní. wọ́n papọ̀ ní. wọ́n papọ̀. ó dáa. ẹ ṣe ẹ sọ fún wa orúkọ ìbílẹ̀ tẹ̀ ń jẹ́. ok wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n àìkúlọ́lá. àìkúlọ́lá. ìwíńdára. ìwíńdára. ọ̀jẹ́níyì. ọ̀jẹ́níyì. fáwẹ̀yìnmí. fáwẹ̀yìnmí. àlàmú lóríkì mi. àlàmú òun ni oríkì títí wọn. ẹ ṣé o ọ̀gbẹ́ni Nathan Luko a ó máa rí yín bá ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. ìlà bá wáyé akúnlẹ̀ yan nítòrìṣà akúnlẹ̀ àyẹ̀dá adélé ayé tán ojú wa ń kàn wá ìpínlẹ̀ àbáwáyé akúnlẹ̀ yan nítòrìṣà akúnlẹ̀ àyẹ̀dá adélé ayé tán ojú wa ń kàn wá ẹ káàbọ̀ ọ̀gbẹ́ni ìwíńdára àlàmú ẹ ṣé fún ìgbé àṣà wa lárugẹ ọmọ Yorùbá ṣódùn mọ́ yín ohun tí ọ̀gbẹ́ni yìí ṣe bó tiẹ̀ jẹ́ pé ohun dáradára ló ṣe fún wa nítorí pé a ti sùn a ti gbàgbé àṣà àti ṣe wa tó yẹ la ṣe ń pariwo Yorùbá nation tí àwọn ọmọ Yorùbá kan ń tako Yorùbá nation nítorí pé àwọn òràn ti lé mọ́ ni àwọn ti joyè ọmọ onínàkúnà ọmọ arúgbó akótilétà now ọ̀gbẹ́ni àlàmú yìí ni wọ́n ń sọ ìtàn wa fún wa ni wọ́n ń ṣàlàyé fún wa wípé èṣù kì í ṣe sètánì ní bí wọ́n ṣe lé wa jìnnà sí àwọn òrìṣà wa wípé àṣetánì lèṣù ohun tí ò dáa ni èṣù máa ń ṣe ṣe gbọ́n tí ọ̀gbẹ́ni àlàmú sọ wọ́n yànnàná ẹ̀ fún wa wọ́n ní èṣù kì í ṣe ṣètánì o ara ìránṣẹ́ Ọlọ́run ọba ni èṣù èṣù dàbí kọ̀ǹtráktọ̀ ni tó gbé ilé fún pé bá mi kọ́ ilé o wá ní báyìí ló ṣe fẹ́ ṣe o ò dúró de ìpín àbò fẹ́ ṣe nǹkan kan tí ò ṣe tó yẹ kó ṣe wọ́n ní àṣẹ kọ̀ǹtráktọ̀ á wọ̀n nù ẹ wípé má ṣe o tó rí tó o bá ṣe kíní yóò ní pẹ́ dàwó ilé yóò lè strong bí tó yẹ ká lo irin 9 sí oníkan lo 6 síbẹ̀ wọ́n ní èṣù á ṣàlàyé fún ẹ pé má ṣe tó bá wá ní dandan o fẹ́ ṣe èṣù wà lára wọn ìránṣẹ́ tí Ọlọ́run fún ní agbára tó pọ̀ èṣù wà lára àwọn ìránṣẹ́ tí ó jẹ́ ẹyinjú níwájú Ọlọ́run ọba ìbáṣe pé àwọn olóṣèlú wa wọ́n fi èṣù búra ṣé wọ́n máa ṣe ohun tí wọ́n ń ṣe fún wa yìí tó wọ́n mọ̀ pé èṣù kì í gba rìbá èṣù á wọ̀n nù ẹ ṣùgbọ́n tó bá kọ̀ntínú pé fẹ́ ṣe nǹkan yẹn pé
ó fẹ́ lọ sórí àpò kíní o má ṣe tí ò dá o tó bá lọ fẹ́ ṣe èṣù will give you go ahead pé kó go ahead kó ṣe ṣùgbọ́n wàá jẹ ìyá ẹ̀ it's just a contractor that will warn you má ṣe nǹkan báyìí tó bá dẹ̀ ti ṣe wàá kó èrè ẹ̀ ó ní wọ́n ṣe wò pé ní gbogbo àwọn tí wọ́n jẹ́ òrìṣà ilẹ̀ Yorùbá ta ló yẹ káwọn kọ ẹ̀yìn wa sí jù tó tayọ èṣù tí èṣù ò bá da ní ilẹ̀ Yorùbá ní rí àwọn ìran tí wọ́n ń jẹ́ èṣù bí yìí àwọn kan ò ní máa pera wọn ní èṣù yẹmí àwọn kan ò ní máa pera wọn ní èṣù gbà mí èṣù fún mi èṣù wò mí èṣù gbà yìí orúkọ èṣù lóríṣiríṣi lára gbọ́ nínú ìtàn àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ ṣùgbọ́n gbà táwọn òyìnbó Gẹ̀ẹ́sì dé tí wọ́n wò pé kí ni ó lágbára jù nílẹ̀ Yorùbá tí wọ́n wá rí pé èṣù Ọláòlú ni wọ́n ní èṣù méjìlá ní èṣù èbìtá wà èṣù Ọláòlú wà remember mò ń sọ fún yín pé eléyìí ò kì í ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ká má bàa jẹ́ ọmọ akótilétà ni mo ṣe ń sọ fún wa díẹ̀ igi mú ẹlẹ́dẹ̀ ti wọgbà a sì kẹ̀yìn sí bá a ṣe kẹ̀yìn sí gbogbo àwọn òrìṣà wa díẹ̀ la ṣe ń kẹ̀yìn sí àṣà ìṣe wa bí mo ṣe múra yìí sìn ẹlòmíì ò ní kí mi lọ́la a ní ọmọ Yorùbáwùyí yẹn ó ti wọ ẹgbẹ́ àgbà ìwọ jókòó sínú ẹgbẹ́ ọmọdé aláwo ni o ilẹ̀kẹ̀ ló kó sọ́run o ṣùgbọ́n ilẹ̀kẹ̀ tó bá pẹ́ ilẹ̀kẹ̀ China ni kò ní pè mí láláwo ilẹ̀kẹ̀ tí mo fi sọ́wọ́ yìí tó bá pẹ́ China ni wọ́n ti ṣe tí wọ́n lẹ kíní kan mọ́ kò ní pè mí lóníṣègùn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí nísìn mo á fẹ́ bí yín irú òyìnbó yìí ọ̀gbẹ́ni Àlàmú tó ń kọ́ wa ní ẹ̀kọ́ yìí èdè Yorùbá ló ń sọ ẹ má bínú o bàbá wa tó sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa èṣù òyìnbó aláwọ̀ funfun jókòó ó fi Yorùbá kọ́ wa ní èdè wa ṣùgbọ́n pàtàkì fẹ́ sọ̀rọ̀ òyìnbó lẹ tún sọ kí ló ṣe wá gan kí ni nǹkan kan tó ń ṣe wá gangan nínú ara wa ṣáwa nìkan ń ṣe ni àbáwa là ń ṣe nǹkan ẹ má bínú bàbá mi o tó gẹ́ bóyá yín lẹ gbé tó ìkàlẹ̀ o mi ò mọ̀ o ṣe pé nínú tèmi náà ń ṣe èmi náà ń sọ òyìnbó díẹ̀ ṣùgbọ́n ó jẹ́ kàyéfì àti ìyàlẹ́nu àti ìbanilójú jẹ́ àti ìbanilọ́kàn jẹ́ wípé òyìnbó tún wá ń wò yín wípé òun sọ Yorùbá sí yín ẹ tún sọ òyìnbó ìgbà wo ni àwa ọmọ Yorùbá máa mú kíní kúrò nínú àṣà àti ṣe wa ó ti jingiri mọ́ gbogbo wa lára kì í ṣẹ̀yin nìkan sà gbogbo wa ní ló jingiri mọ́ lára sísítà mi tó wá sọ̀rọ̀ yẹn àǹtí mi ọgbọ́n orí ẹ̀ ò ní dàrú ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́lẹ̀dùmarè fún ẹ orí ẹ̀ ò ní yí ọpọlọ ẹ̀ ò ní dọ́bà sísítà yẹn béèrè wípé nígbà tí àwọn ò bá mọ gbọ́ Yorùbá tí àwọn òbí àwọn tí kò bá fi Yorùbá tó àwọn nísìn ó ní àwa náà máa lọ sílé ọkọ a máa bí ọmọ báwo ni a ṣe fẹ́ fi èdè àti àṣà Yorùbá tó àwọn ọmọ tiwa so question yẹn ó wà lọ́wọ́ ẹ̀yin ìyá mi àti bàbá mi mo fẹ́ kẹ́ ẹ dáhùn ẹ̀ nígbà tí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ní sáìsì sàwáwù tiẹ̀ tí wọn ò bá gbọ́ Yorùbá nígbà tí àwa tá a bí wọn tí a fi Yorùbá kọ́ wọn mọ́ don't speak vernacular tá a sọ èdè tiwa ti vernacular tá a bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ wa kó má sọ èdè wa kó má ṣe àṣà wa mo fẹ́ béèrè lọ́wọ́ yín nígbà wo ni àwọn fẹ́ kọ́ ọmọ tiwọn ní èdè tiwa ṣé kó má jẹ́ pé láàrin ọdún 4, 5, 10 sí ìsìn a ní gbọ́n tó ń jẹ́ Yorùbá mọ́ kó má ṣe wípé èdè Yorùbá ò ní jẹ́ kankan níbi kankan mọ́ wọ́n ní àwa náà ń gba ayé òyìnbó ló sọ fún wa yìí o wọ́n ní bí Ifá ṣe ń gba ayé làwa náà ń gba ayé kó má jẹ́ wípé àwọn ọmọ Mr. Alamu àwọn ọmọ Mr. Alamu àwọn ìrandíran Mr. Alamu tó Mr. Alamu fi ọkàn sí èdè wa àṣà wa ìṣe wa kó má ṣe pé àwọn ọmọ Mr. Alamu ni wọ́n máa padà kọ́ èmi àti yín ní Yorùbá lọ́jọ́ iwájú
ṣé kìí ṣe pé èmi àti yín àwọn ọmọ wa wọ́n á máa travel lọ sí ìlú òyìnbó láti lọ kọ́ èdè Yorùbá mo ń bèrè ní o ṣé kìí ṣe pé tó bá yá wọ́n máa ní course náà máa study láti máa ro àmàlà tí wọ́n á ní tí ò bá lọ sí ìlú òyìnbó lọ study bí wọ́n ṣe ń ro àmàlà because Yorùbá ó ń gbayé lọ ò lè jẹ́ nǹkan kan nú ayé ṣé kìí ṣe pé àwọn ọmọ ọdún ọmọ èmi àti yín wọ́n á máa jà fún físà láti lọ kọ́ bí wọ́n ṣe ń ro àmàlà nílùú òyìnbó ṣé ní ọdún 10 sísìn ṣé kìí ṣe pé ọmọ èmi àti yín wọ́n á máa lọ sórí òkè wọ́n á máa gba àwẹ̀ wọ́n á máa ṣe sàrà láti wá sílùú òyìnbó láti kọ́ béèyàn ṣe ń ró aṣọ ṣé kìí ṣe pé ọmọ èmi àti yín wọ́n á máa bẹ̀bẹ̀ wọ́n máa ṣe ọfà gẹ́gẹ́ bí àwa ṣe ń ṣe ọfà nílùú òyìnbó ń sìn láti rọ́wọ́ tìbẹnu ṣé kìí ṣe pé ọdún 10 ọdún 15 tó bá ń bọ̀ àwọn ọmọ wa wọ́n á máa gba físà wọ́n á wá ṣe ọfà níbí láti gba green card tó máa kọ́ wọn ní èdè Yorùbá láti ṣe wàhálà láti gba blue passport láti lọ mọ history ilẹ̀ Yorùbá kí wọ́n tó di citizen nílùú òyìnbó ẹ wo many university ní America nsìn ni wọ́n ti ń kọ́ èdè Yorùbá yet ní Nàìjíríà àgàgà ní South West history ti kó nínú curriculum wa àwọn ọmọ wa ò lè sọ Yorùbá mọ́ ní Nàìjíríà àwọn tó ṣe wà nílùú òyìnbó tàbí sí bí àwọn ò tiẹ̀ gbọ́ pányá àgànà àwọn àgànà ni wọ́n ń sọ mo ń bèèrè àwọn questions yìí lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń wo show yìí báwo lẹ ṣe ń feel bẹ́ẹ̀ ṣe ń wo show tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí báwo nínú yín ṣe ń rí ṣé oúnjẹ tẹ́ ń jẹ lọ́wọ́ yẹn ṣé ẹ lè jẹ dáadáa mọ́ juice tẹ́ gbé síwájú yẹn ṣé ẹ gbé dání kẹ́ máa wò pé ọ̀rọ̀ tí Yorùbáwùyí ń sọ yìí ṣọ́rọ̀ yẹn ò tọ́ sí yín ṣé kò bá yín nínú èmi àti yín kò sẹ́ tó escape tí mò ń sọ yìí o bó ṣe kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n bó ṣe ń kàn yín mi ṣe ń bá yín sọ bẹ́ẹ̀ ṣe ń wò mí bó ṣe ń jó yín lára bẹ́ẹ̀ ló ń jó èmi fún ara mi lára mo wá ń béèrè àwọn questions yìí lọ́wọ́ yín because mo ti béèrè lọ́wọ́ ara mi mi ò rí ìdáhùn sí tó bí mo ṣe fẹ́ ni mo ṣe wá ń bi yín pé bí ẹni comment section ẹ lè bá mi fi ìdáhùn síbẹ̀ ṣé kìí ṣe wípé àwọn ọmọ wa wọ́n á máa sọ òbítíbitì owó láti ní masters fún èdè Yorùbá tí ò wá ní jẹ́ wípé ní ilẹ̀ Yorùbá ṣé kìí ṣe pé àwọn ọmọ wa máa travel wá sílùú òyìnbó nítorí pé òyìnbó mọ iyì àṣà ìṣe àti ẹwà tó wà nínú èdè Yorùbá òyìnbó wọn bá ṣe fáìn tó wọn bá ṣe rẹwà tó wọn mọ ká múra kí àṣà wa kó dúró déédé káṣọ dúró lọ́rùn ká kíni eyín fún jowó eyín mẹ́nugún ìbàdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ àwọn orúkọ wa dà Adéwuyì Ẹwàwuyì Fúntọ́ ọmọ Ṣaléwá ọmọ Yẹmí ọmọ Yẹlé Adérẹ̀mí Adétúnbí Oyèwọlé Oyèwùnmí ibo ni àwọn orúkọ yẹn wà àwọn Fadérera Fadékẹ́mi Ẹwà Pàdé àwọn Àlàmú Àdùkẹ́ Àṣàkẹ́ àwọn orúkọ wa tó ń jẹ́ Àyìndé níbo ni wọ́n wà Ìṣọ̀lá ńkọ́ Àdìgún ńkọ́ ẹ̀yin náà fi tí ń sí ní comment section kẹ́ bèrè lọ́wọ́ ara yín Àlàmú Àkànmú ibo làwọn orúkọ yẹn wà tó ti ń bí yín nú ni Yorùbáwùyí ti bẹ̀rẹ̀ bó ṣe ń dùn mo mọ̀ bó ṣe ń dùn mí mo fẹ́ kó dùn ẹ̀yin náà ni mo ṣe gbé wá sórí ètò bẹ́ẹ̀ mi ṣe ń fìlì báyìí mo fẹ́ kẹ́yin náà fìlì ẹ̀ mo fẹ́ bi yín
àwọn orúkọ tó bá ọlá mú ńkọ́ ǹjẹ́ yìí sọmọ tí ní Abíọ́lá mọ́ sọmọ yín jẹ́ Bísọ́lá mọ́ Ọlábọ̀dé ńkọ́ ṣé ẹ sọmọ yín bẹ́ẹ̀ Ọláwuyì sọmọ tí yín jẹ́ bẹ́ẹ̀ Ọláwọyìn ṣé ẹ sọmọ yín bẹ́ẹ̀ Dàmọ́lá ńkọ́ sọmọ yín jẹ́ Dàmọ́lá mọ́ ẹ sọmọ yín bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá láti ìdílé olóyè Oyèǹkẹ́ ẹ wo orúkọ yẹn bó ṣe dùn ìyá mi kan ló ń jẹ́ bẹ́ẹ̀ a ní Oyèǹkẹ́ ṣé ẹ sọmọ yín bẹ́ẹ̀ mọ́ kò ṣeé ṣe ẹ sọmọ yín bẹ́ẹ̀ mọ́ Oyèyẹmí ńkọ́ Oyèwálé Oyèdùn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ sọmọ yín bẹ́ẹ̀ àwọn tá a wá láti ilé aládé ṣé a rántí pé ọmọ wa ó yẹ káwọn sọmọ wa ní Adéwùnmí Adéyẹmí ńkọ́ Adétọ́lá Adéoyè Adérẹ̀mí Adéfúntọ́ Ẹwà Adé Ìyìn Adé ṣá sọmọ wa mọ́ bẹ́ẹ̀ sọ èmi ò ní má sọmọ yín lórúkọ àjòjì tá a bá bímọ tó bá fáìn nísìn ọmọ yìí máa rẹwà púpọ̀ o beauty la máa sọ Ẹwà Kẹ́mi ńkọ́ Ẹwà Tómilọ́lá Ẹwà Fúnmi Ẹwà Yẹmí Ẹwà Wùnmí ibo làwọn orúkọ yẹn wà asọmọ wa bẹ́ẹ̀ sọ bá a bá bímọ nínú ìlú òyìnbó ń sìn tá a dẹ̀ mọ̀ pé ilé Ọlọ́ṣun la ti wá tá a bá pélé pé orúkọ wo lè máa fún àwọn ọmọ yìí o tó máa lọ́ṣùn Fúnkẹ́ Ọ̀ṣun Yẹmí Ọ̀ṣun Wálé Ọ̀ṣun Gbèmí Ọ̀ṣun tún Fúnṣọ́ ní jẹ́ pé ọmọ wa bẹ́ẹ̀ o a ní àfẹ́ kó wà demonic bímọ mi a máa sunmi lọ́wọ́ a máa sunmi lẹ́sẹ̀ ẹ gbé lọ sí hospital tó ga jù nílùú òyìnbó wọn ò ní rí solution sí nítorí ìpín tiẹ̀ ó ti bá omi lọ ó ti bá omi ṣe àwọn tọ́jọ́ ọmọ ológun wọn ò jógun wálé mọ́ bẹ́ẹ̀ ẹ wo gbogbo àwọn tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ nígbà yẹn Wọlé Ṣóyínká Wọlé Oṣóyínmíká Oṣóyínmíká Wọlé Ṣóyínká ṣáwà tá àti ẹ̀ sọmọ wa ní Ọláyínká tá a sọmọ wa ní Adéyínká àwa tá a kọ̀ tá a sọmọ wa ní Oyèyínká kódà ìdílé ọlọ́rọ̀ tẹ́lòmíì ti wá ó kọ̀ láti sọ ọmọ ẹ̀ ní ọ̀rọ̀ Yínká tàbí owó Yínká ṣáwà yẹn la máa sọmọ wa ní Oṣóyínká ẹ wo Oṣóyẹmí tó ṣe tíátà ṣé kò làmìlaka nínú ayé mi ò rí tó pé ó ń jẹ́ orúkọ yẹn ṣùgbọ́n ìwà ọmọ ló máa ń mọ́mọ ṣòkígbẹ́ orúkọ ọmọ iyì ọmọ ni nígbà míì orúkọ ọmọ máa ń júwèé ìdílé tọmọ ti wá èèyàn ò ní bímọ nílé ọba kí wọ́n sọ ní Ògúnnáìkè láéláé ìdílé ológun ló máa jẹ́ Ògúnnáìkè èèyàn ò ní bímọ nílé ọlá kó wá wo orúkọ látọ̀ máa sọ títí kó wá ní wọn rí kó ní Adéyẹmí náà fẹ́ sọ wọ́n á yà sọ ní Ọláyẹmí ni èèyàn wá ní bímọ nídìílé olóyè wọ́n ní a fẹ́ gbórúkọ oyè yìí lẹ̀ o kí ni ká sọ wọ́n ní ẹ sọ ní Ifáyẹmí wọn ò ní sọ ní Ifáyẹmí wọ́n á yà sọ ní Oyèyẹmí ni àwọn orúkọ ìbò lèmi àti ń fi sí ká wo èèyàn látòkè délẹ̀ báyìí Yorùbá lónìí ìbàdí ìlẹ̀kẹ̀ ìbàdí àràn bóyá làwọn ìyàwó ilé ń da ọmọ ọkọ pè mọ́ nísìn kò sí ní tó jọmọ́ for how long ni àṣà ìṣe wa ló fẹ́ wọ omi láti ọwọ́ èmi àtẹ̀yìndà ẹ jẹ́ ká relé mo ní ilé là ń lọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká relé ṣebí ilé là ń lọ àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé mo ní ẹ jẹ́ ká relé àní ilé là ń lọ ẹ màmá jẹ́ ká relé o
ilé là ń lọ ọmọ Yorùbá àgbẹ̀ kan ò rókórókó kó gbàgbé ilé. Wọ́n sọ fún wa wọ́n ní ayẹta wọ́n ní nǹkan tó wà dìmọ́lìkì ni wọ́n ní nǹkan èṣù ni wọ́n láṣetánì ló ní àṣetánì kan ló ní ayẹta wọ́n ní ká máa lò ṣùgbọ́n wọ́n ṣe bulletproof fún wa wọ́n ní ká máa wọ̀ ká máa fi òbítíbitì owó ká máa fi rà nígbà tí àwọn bàbá wa ní ayẹta tí wọ́n lè ṣe fún wa lọ́fẹ̀ẹ́ bó tiẹ̀ jẹ́ wípé tẹ́lẹ̀mí bá ti ṣe ayẹta ó fẹ́ lọ fi jalè ni bóyá ẹ̀ tí mọ̀ China ti ṣe bulletproof first invisible first àṣìwé òtá sì sọ China wọ́n ti ṣe invisible first tó yẹ pé tó bá wọ̀ sọ́rùn wàá di ọ̀fẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tà á lọ́dún 2 sí 3 nísìn ṣùgbọ́n ó ti wà ń ta tí wọ́n dẹ̀ ti approve ẹ̀ tó bá ti wọ̀ báyìí tó bá dúró síwájú èèyàn kò ní rí ẹ invisible vest ní China pè é ṣùgbọ́n bàbá wa tó máa ní olúpòrá ó dewé olúpòrá ó dewé olúpòrá àní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ èmi àti yín máa ṣe iṣẹ́ nílùú òyìnbó ni o a lọ fi ra invisible vest lọ́wọ́ China bá ṣe ń ra bulletproof ọmọ Yorùbá ǹjẹ́ kò wá dáa ká gba ilẹ̀ wa ká gba Yorùbá nation ká dá dúró ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ìwérélé kò yẹ ṣe máa ṣẹlẹ̀ o ní Ondo State ní ọ̀sẹ̀ tó lọ wọ́n lè má sọ fún yín odidi ọkọ̀ kan àwọn tí wọ́n ń bọ̀ láti chọ́ọ̀chì ni wọ́n dá dúró tí wọ́n kó gbogbo wọn lọ 7 inú wọn ló sá lọ nínú àwọn 18 mo á fẹ́ bí yín wọ́n ti fi àwọn tó kù sílẹ̀ o ṣùgbọ́n owó tí wọ́n gbà ó lé ní 50 million naira mílíọ̀nù ní ọ̀nà 50 mo fẹ́ bí yín ṣé ilẹ̀ Yorùbá ṣé à ń lówó sí ni àbá à ń kùṣẹ̀ sí ṣáwọn tó wá gba owó yìí ṣé wọ́n mú wọn ṣá wọn ò ní mú wọn àwọn tó wá pa wọ́n ní Ìwérélé ṣé kò sí ìjọba níbẹ̀ ni ìjọba wà ń bẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan kan láti jọ sátidé ẹ lè gbọ́ àwa ń sọ̀rọ̀ Yorùbá nation ìwọ ń fapá jánú òun larí mọ́lẹ̀ o ní kò sí ní tó jọ o ìwọ ò fẹ́ Yorùbá nation o wọ́n Nàìjíríà ló fẹ́ ṣó dìgbà tí wọ́n ẹ̀ bá kàn ẹ̀ ni Ọlọ́run má fà burúkú ṣe nìkan kan nínú wa ṣé láyé àwọn bàbá wa nígbà tí ojú wà ní orúnkún ṣé nìkan lè wọlé kó bẹ̀rẹ̀ sí ní pa ọmọ Yorùbá báyìí ṣé àwọn bàbá wa wọn ò ní tí wọ́n fi ń ṣọ́lé ni ṣé àwọn ìyá wa wọn ò ní tí wọ́n fi ń ṣọ́lé ni ṣùgbọ́n torí pé a rí wọn fín a pè wọ́n lórúkọ burúkú a sọ wọ́n dẹni ibi èèyàn ìkà gẹ́gẹ́ bí wọ́n ṣe brainwash wa a rí àwọn èèyàn wa a wò wọ́n níwòkuwò àwọn náà wò pé o ṣàbọ̀ ò lè gbè mí ṣe mí bó o ṣe bá mi gbogbo àwọn tí wọ́n sọ fún ẹ pé kò sóògùn sọ fún wọn pé ṣé wọ́n ti dé Ìjẹ̀bú Ifẹ̀ rí tó má débẹ̀ kọ́nà béèrè pé ìlú tí wọ́n ti kí ń wọ aṣọ sójà wọbẹ̀ ìlú tó yẹ gbọ́dọ̀ wọ yúnífọ́ọ̀mù wọ̀ ẹ tó bá wá sọ pé kò sí òògùn bá mi sọ fún bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní kó dánwò tó bí ìyá ọ̀kẹ́rẹ́ ní kó wọ aṣọ sójà kó lọ sí ìlú tá à ń sọ yìí tó bá ti dé Ìjẹ̀bú Ifẹ̀ kó béèrè bẹ̀ kó wá wọ aṣọ sójà kó lọ sílùú yẹn mo gbàgbé orúkọ ìlú náà ni màá sì mú wá fún yín mo ń ṣe research lórí ẹ̀ lọ́wọ́ ní kó wọ aṣọ sójà lọ síbẹ̀ àbí kó wọ aṣọ ọlọ́pàá àbí kó wọ any uniform lọ sílùú yẹn kó lọ kódé kó wá fẹ́ sọ pé òun kò sóògùn níbẹ̀ kò sóògùn nílẹ̀ Yorùbá mọ́ ṣérú ìlú yẹn làwọn boko máa wọ̀ ni wọn ò ní jẹyan wọn níṣu nígbà tí àwọn pa àṣà àti ṣe wọn rẹ́ bó ṣe yẹ pé mi ò débẹ̀ o ṣùgbọ́n wà nínú ìtàn wa wípé ìlú kan wà ní orílẹ̀-èdè Yorùbá téèyàn ò lè wọ yúnífọ́ọ̀mù wọ̀ sójà ò gbọdọ̀ lọ síbẹ̀ pẹ̀lú yúnífọ́ọ̀mù lọ́rùn kódà bó jẹ́ ọmọ ìlú o ò lè wọ yúnífọ́ọ̀mù débẹ̀ kí ló wà nínú ìlú yẹn kí ló rì mọ́ nínú ìlú yẹn ṣùgbọ́n èmi àti yín lọ́jọ́ èmi nǹkan ẹ bèrè orúkọ wa mi ò fẹ́ dá orúkọ kankan kódà ọmọ Yorùbá ti ń jẹ́ Mr. Stone wọ́n dàbẹ̀ ni pé bí wọ́n fi ẹ̀sìn ṣe kinní kan
mi ò fẹ́ dárúkọ kankan ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ń wò mí àwọn orúkọ Yorùbá tẹ́ ẹ bá mọ̀ ẹ bá mi fi sí comment section a lè rí aráàlú òyìnbó kan ẹ bá mi share fídíò yìí tó máa come across fídíò yìí tá a wò wípé òun fẹ́ sọmọ òun ní Òòṣàyẹmí àbí tó lè wò pé mi ì fẹ́ sọmọ mi ní Sunday torí jọ Sunday kọ́ ni mo ṣe bí ṣùgbọ́n mo lọ́ọ̀fù Ìgbòho Òòṣà kó wá rántí pé Àdìsá ń jọmọ Adéyẹmọ orúkọ tó máa dáa ni àwọn orúkọ wa tẹ́ bá mọ̀ bá mi fi sí comment section anybody lè come across ẹ̀ ó lè má jẹ́ ni ó lè má jọlà ó lè jọjọ iwájú tó ń bọ̀ fídíò yìí lè wúlò fún àwọn ọmọ wa tàbí àwọn ọmọ wa tó ń bọ̀ tí wọ́n kọ̀ọ̀kan máa cross pé ẹnìkan wà tó ń jẹ́ Yorùbáwùyí ìdá mo wà ní ìdá mo tún wà ní mo ń kọ́ ipa tèmi kalẹ̀ ni ẹ̀yin náà kọ́ pa tí ń ẹ yẹ káwọn ọmọ wa mọ̀ wípé orúkọ wa dáa arẹwà Yorùbá ló máa fi ẹwà èdè júwe èèyàn bí Yorùbá bá rẹni tí ò ga wọn lákúrú yẹjọ́ tó bá rẹni tó ga wọn ní àgùntàn aṣọ lò ìwọ tó pa eyín mi ṣe kàngàn o fẹ́ máa fi bínú wọn á pè ní eyín mẹ́nugún Yorùbá ló máa wòyàn títí ló máa ní olójú funfun bí ẹ̀gbọ̀n òwú Yorùbá ló máa pẹ́ ó sanra wọn á ní ìdí àrán ìbàdí ìlẹ̀kẹ̀ wọn á rẹ́ni tó ṣe pẹ́lẹ́ńgẹ́ wọn á ní ọ̀pẹ́lẹ́ńgẹ́ ibo làwọn oríkì wa wà mélòó ni wa ló mọ oríkì àti àṣà Yorùbá mélòó ni wa ló mọ̀ bàtà àti ẹ̀mọ́ la máa ká ọmọ wa nǹkan ṣe wá kọ́lọ́n fi dáadáa ṣe wá ni káàbùrú má jẹ́ pin wa mo nífẹ̀ẹ́ yín o ìwọ tó bá ń rí mi nígbà àkọ́kọ́ Yorùbáwùyí lórúkọ mi èmi nìkan ni the one and only Akálólò of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ ìyá olóyè ni mí o tí ò pé méjì ọ̀kan là á bí ayé làgbé Àbẹ̀ní ọ̀kan là á bí bíyàn bá bí méjì irú mi yóò di ọ̀nù ọmọ ò ṣe pààrọ̀ ni ẹni tí ó pààrọ̀ Àbẹ̀ní yóò délé ìjọba ibi ni mo sọ fún yín pé àṣà ìṣe ẹwà àti gbogbo ohun tí ń jẹ́ Yorùbá kò gbọ́dọ̀ parun o èyí ṣáà ti tẹ subscribe button yín ó wà lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn wọ́n fi aago kan sí lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n pè ní notification bell èyí ṣáà ti tẹ̀ tó bá ṣe lọ lórí ìkànnì yìí èmi àti yín ni o mo fọlọ́n bá ṣẹ̀rí fún yín mo fi Elédùà tó jọ dá èmi àti yín mo fi ṣẹ̀rí fún yín ẹ̀yin ò ní kú èmi ò ní sọnù àjọ pẹ́pẹ́pẹ́pẹ́ àá gbé àṣà wa ìṣe wa ẹwà èdè wa àá gbé padà mo fi ọwọ́ mi sọ̀yà wípé ìyànràn Yorùbá kò ní bàjẹ́ lórí tèmi ẹ̀yin kọ́ ṣe lè fọwọ́ ẹ̀ sọ̀yà ṣe lè dúró déédéé fún ọmọ Yorùbá ṣe lè ní ìran Yorùbá ò ní bàjẹ́ lórí tiyín kì wá ń sọ̀rọ̀ ẹnu lásán èmi àti yín a máa múra sí ni bí ìran Yorùbá ò ṣe ní tọwọ́ èmi àti yín bàjẹ́ a jọ ṣojú àwa méjèèjì ẹ ṣé ire o Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo jẹ́ mo nífẹ̀ẹ́.